KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára, ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa, ògo ni forúkọ yín títí láéláé. Olúwa Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín, kí ìfẹ́ yín ó di mímọ̀ nínú ayé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí wa. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A gbàgbọ́ pé àlàáfíà Ọlọ́run là bá yín, kí àlàáfíà Kristi tó ju ohun gbogbo lọ kí ó máa bá wa gbé lórúkọ Jésù, àmín. A sì kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ lórí ayé wa, àtọwọ́ ìtọ́jú rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin, èyí tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ní ìgbà gbogbo, lọ́nà gbogbo àti ní gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wá síwájú yín, kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì wí. Má ṣe jẹ́ ká gbàgbé, ètò yìí ni Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, bí tá a ti ń gba Bíbélì nìkan láàyè láti sọ̀rọ̀, láti tọ́ wa, láti kọ́ wa, láti darí wa sí ipa tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A sì fẹ́ fi tó wa létí ká tó wọnú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní pé gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn, tí ẹ bá lóore ọ̀fẹ́, tẹ́ bá fẹ́ láti tún gbọ́ wọn, tẹ́ bá fẹ́ láti gbọ́ wọn sí, à ń bẹ̀ pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ lọ sí YouTube channel wa tí ń ṣe Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ YouTube channel. Níbẹ̀ lẹ́ẹ̀tì rí onírúurú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn, èyí tí ó ti ṣe díẹ̀, ó ti lé díẹ̀ ní ọgọ́fà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run náà ló ń tọ́jú wa, òun náà ló ń jẹ́ ó ṣeéṣe fún wa láti máa tẹ̀síwájú nínú ètò yìí. A fi ògo fún Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run àti ìjọ rẹ̀, ìjọ Kristi tí wọ́n ran ètò yìí lọ́wọ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú sí. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa ran gbogbo wa lọ́wọ́ láti tẹ̀síwájú lórúkọ Jésù, àmín. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí, òun ni ó ní nǹkan ṣe pẹ̀lú ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Is hell real? Ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Is hell real? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ láti tún kẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì. Ǹjẹ́ ó wà bí? Àwọn olóyìnbá sọ pé is hell real? A rí pé tá bá wo Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú rẹ̀ nígbà tá kíyèsí Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16 sí 17. Ó ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbani ní ìyànjú, èyí tí ń bẹ nínú òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátá fún iṣẹ́ ire gbogbo. Ìbéèrè tá a fẹ́ béèrè ni pé ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? A fẹ́ kí Bíbélì ó fẹsẹ̀ wa múlẹ̀ pé bẹ́ẹ̀ ló rí. Tó bá sì fẹsẹ̀ wa múlẹ̀ tán, ìbéèrè ni pé ọ̀run àpáàdì àwọn wo la pèsè ẹ̀ sílẹ̀ fún?
bíbélì náà ni yóò dá wa lóhùn, torí bíbélì sọ fún wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 1 Thessalonians 5:21 ó ní kí a wádìí ohun gbogbo dájú kí a sì di èyí tí ń ṣe òtítọ́ mú. A fẹ́ wádìí bíbélì pé kí ni bíbélì tilẹ̀ sọ nípa ọ̀run àpáàdì. Jésù Kristi tó jẹ́ olùgbàlà wa, tó jẹ́ olùkọ́ wa, tó jẹ́ olùdáǹdè wa, tó sì jẹ́ orí fún ìjọ, ǹjẹ́ ó tilẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì bí? Ǹjẹ́ bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí ọ̀run àpáàdì jẹ́ bí? Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí nìyí. A sì bẹ̀ yín, ẹ̀yin tí a jọ ń kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀ nílé, pé jẹ́ ká jọ jókòó ká jọ máa wo ohun tí bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nípa ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Ohun tá a fẹ́ gbéyàwó lónìí nìyí. Bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú bíbélì, Olúwa yóò máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ kíyèsí ni pé ǹjẹ́ Jésù kò sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì bí? Àwọn ẹsẹ̀ bíbélì ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ohun tí Kristi kọ́ wa nìyí nípa ọ̀run àpáàdì. Mo fẹ́ ká jọ máa wo bíbélì náà ní ṣísẹ̀ntẹ̀lé lẹ́yọ kọ̀ọ̀kan. A fẹ́ wo ẹ̀kọ́ tí Kristi kọ́ wa, ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Tí ọ̀run àpáàdì bá sì wà, àwọn wo la pèsè ẹ̀ sílẹ̀ fún, àti wípé kí la lè ṣe tá a fi bọ́ lọ́wọ́ ìjọba ọ̀run àpáàdì. Gbogbo ohun tá a fẹ́ gbéyàwó lónìí nìyí. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ dáhùn ni pé kí ni Jésù Kristi Olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ nípa ọ̀run àpáàdì? Kí la lè mọ̀ sí ọ̀run àpáàdì? Ohun tá a fẹ́ gbéyàwó ni. Àkọ́kọ́, ẹ ká ṣí Bíbélì wa sí ìwé Mátíù orí 5. Mátíù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, Mátíù 5:22. A fẹ́ gbọ́ ohun tí bíbélì kọ́ wa, ohun tí Kristi olùgbàlà wa, olùkọ́ wa, ẹni tí ń ṣe orí fún ìjọ rẹ̀, ohun tó kọ́ wa nípa ọ̀run àpáàdì. Mátíù 5:22, ẹgbọ́n tí bíbélì sọ. Ó ní, ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tó bá wí fún arákùnrin rẹ̀ pé aláìníláárí yóò wà ní ewu àjọ àwọn ìgbìmọ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wí pé ìwọ aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì. Okay. So níbí yìí a rí kà pé Jésù Kristi sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ ṣọ́ra nípa ọ̀rọ̀ ẹnu wa. Níbí yìí ó wá sọ, nígbà táwọn ní ẹnikẹ́ni tó bá sọ pé ìwọ aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì. Ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ń sọ pé ènìyàn aṣiwèrè, a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 22 pé ó wà nínú ewu iná ọ̀run àpáàdì. Ìyẹn túmọ̀ sí pé tí ọ̀run àpáàdì ò bá wà, Kristi ò ní sọ̀rọ̀ nípa rẹ̀ pé àwọn tó bá ń ṣe báyìí, àwọn tó bá ń sọ báyìí, àwọn tó bá ń wí báyìí yóò wà ní ewu iná ọ̀run àpáàdì. So ibi àkọ́kọ́ tí a ti kọ́kọ́ sọ̀rọ̀, tí Kristi ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀run àpáàdì ni ó sì fi sọ pé ó ní iná ọ̀run àpáàdì. Àlàyé àkọ́kọ́ tàbí àgbékalẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ tí Kristi kọ́ wa nípa ọ̀run àpáàdì nìyí. A sì ń béèrè nínú ẹ̀kọ́ lónìí pé ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Is hell real? So gẹ́gẹ́ bí ẹ̀kọ́ yìí, ọ̀rọ̀ tí Kristi kọ́ wa yìí, ó sọ fún wa pé bí àwọn bá sọ fún arákùnrin wa pé aṣiwèrè ní láì nídìí, a sọ fún wa pé a wà nínú ewu iná ọ̀run àpáàdì. Kristi ló sọ bẹ́ẹ̀, Mátíù 5:22. So ibi àkọ́kọ́ tí Kristi kọ́kọ́ sọ̀rọ̀ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì nìyí. So ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ohun tí ò bá sí, èèyàn lè wà nínú ewu rẹ̀. So ọ̀run àpáàdì ń bẹ, iná sì ni, gẹ́gẹ́ bí àlàyé tí Kristi ṣe. Ẹ ká wo èkejì, ẹ ká wo ìwé Mátíù yẹn náà, Mátíù orí 5, Matthew chapter 5 verse 29. Kí ni verse 29? Kí ni Bíbélì kọ́ wa? Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní, bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó ṣáà sàn ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí gbogbo ara rẹ sì jóná
sí iná ọ̀run àpáàdì. Níbí a tún ti fẹsẹ̀ wa múlẹ̀ Matthew 5:29 Kristi tún ń kẹ́kọ̀ọ́ pé tí ẹ̀yà ara wa kan bá fẹ́ mú wa dẹ́ṣẹ̀, ohun tó ń kọ́ wa ni pé kí a mú ká yọ kúrò. Kí a yọ kúrò, ohun tó túmọ̀ sí ni pé kí a wá bá ṣe máa pa ẹ̀yà ara yìí ká parun lọ́nà pé kí a ṣe spiritual, olóyìnbá sọ pé spiritual exercise, kí a làkàkà láti ja ìjà ti ẹ̀mí nípa pé ohun tó ń mú wa dẹ́ṣẹ̀ yìí kí a mú kúrò nínú ìrìn àjò wa. Nígbà tá a tún wá ń bá ẹ̀kọ́ yìí lọ, ó ní ó dára lọ́pọ̀lọpọ̀ tí a bá kò dára lọ́pọ̀lọpọ̀ tá a bá kó gbogbo ẹ̀yà ara wa tá a kó sínú iná ọ̀run àpáàdì láì rí pé a ṣiṣẹ́ lórí bá a ṣe bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ ohun tó mú wa ń dẹ́ṣẹ̀, tó mú wa kùnà ìfẹ́ àti ọ̀rọ̀ Olúwa. Ẹsẹ̀ Ọlọ́run ìkejì ń kọ́ wa pé ó ṣeé ṣe fún ẹni tí ohun ìkọ̀sẹ̀ bá ń bẹ níwájú rẹ̀ tó sì jẹ́ ẹ̀yà ara rẹ̀ ló fẹ́ mú kọsẹ̀, tí ò bá ronúpìwàdà, tí ò bá sì bá ẹ̀yà ara yìí wí kó fi sí abẹ́ ìtẹríba, yóò bára rẹ̀ nínú iná ọ̀run àpáàdì. Ẹ̀ṣẹ̀ téèyàn bá ronúpìwàdà rẹ̀ tí ó sì jẹ́ pé ẹ̀yà ara rẹ̀ ló ń fà á láti lọ́nú ẹ̀ṣẹ̀ yìí, kò ní rọrùn fún láti bọ́ lọ́wọ́ rẹ̀, àti wípé ó wà nínú ewu iná ọ̀run àpáàdì. So ibi èkejì tí Kristi ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyí pé iná ọ̀run àpáàdì ó ń bẹ. Ẹ ká tún wo ibi ìkẹta tí Kristi ti kọ́ wa lẹ́kọ̀ọ́. Nígbà tá a tún kéèsì ẹsẹ̀ 30 yẹn, kí ló ní? Bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀, gé e kúrò kí o sì sọ́nù. Ó sáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì. A tún ti dárúkọ iná ọ̀run àpáàdì níbí. Kristi tún sọ pé bá jẹ́ pé ẹ̀yà ara wa kan ló fẹ́ mú wa dẹ́ṣẹ̀ pé kí a gé kúrò, pé ó ṣàsàn ju pé kí ẹ̀yà ara kan kó ṣègbé ju pé ká kó gbogbo ara wa kí a sì fi sínú iná ọ̀run àpáàdì. So níbí Kristi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé iná ọ̀run àpáàdì ń bẹ, ó sì jẹ́ èrè fún àwọn tí ó fẹ́ kọsẹ̀ tàbí tó ń rìnrìn ìkọsẹ̀ níwájú Olúwa tàbí tako ìfẹ́ Ọlọ́run tá a gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. So iná ọ̀run àpáàdì, gẹ́gẹ́ bí Kristi ti fi ẹsẹ̀ wa múlẹ̀, iná ọ̀run àpáàdì ń bẹ, ó ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìsìn lónìí ni wọ́n ń kẹ́kọ̀ọ́ pé kò sí nǹkan tó ń jẹ́ iná ọ̀run àpáàdì, kò sí nǹkan tó ń jẹ́ ọ̀run rere. Bẹ́ẹ̀ kọ́, ohun tí Kristi ń kọ́ wa yìí, ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀yà ara wa tàbí ojú wa bá fẹ́ mú wa dẹ́ṣẹ̀, ká mú wọn kúrò, kí ó má ṣe, tí ó dára kí ẹ̀yà ara wa kó ṣègbé ju pé kí gbogbo ara wa kí ó sì lọ sínú iná ọ̀run àpáàdì. Àlàyé tí Kristi kọ́kọ́ gbé kalẹ̀ nìyí, tó sì ń sọ fún wa, ó sì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé iná ọ̀run àpáàdì ń bẹ. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí Kristi kọ́ nípa ọ̀run àpáàdì. Ẹ ká tún wo ìwé Mátíù orí 10. Ìwé Mátíù orí 10, ká tún wo tí Kristi kọ́ wa nípa iná ọ̀run àpáàdì ẹsẹ̀ 28. Matthew 10:28. Kí ni Bíbélì kọ́ wa? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ó ní ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Níbí yìí Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a kò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tí ó lè pa ara. N tó sọ fún wa ní tí ò lè pa ọkàn run, ṣùgbọ́n ó ní ká bẹ̀rù ẹni tó lè pa ara àti ọkàn run, tó sì lè sọ méjèèjì sínú iná ọ̀run àpáàdì. Matthew chapter 10:28 ló kọ́ wa bẹ́ẹ̀. So Jésù Kristi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ níbí yìí pé ta lẹni náà tó lè pa ara tí kò lè pa ọkàn run? Ẹni tó lè pa ara tí kò lè pa ọkàn run ni ikú. A sọ fún wa níbí yìí pé a kò gbọ́dọ̀ bẹ̀rù ikú.
a sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ òun ló bí ikú, a sì mọ̀ pé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ta ló lè pa ọkàn àti ẹ̀mí tó sì lè kó ọkàn àti ẹ̀mí sínú iná ọ̀run àpáàdì Ọlọ́run? So níbí yìí Jésù Kristi fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a kò gbúdọ̀ bẹ̀rù ẹni tó lè pa ara tí kò lè pa ọkàn. Ká kúkú bẹ̀rù ẹni tó lè pa ara àti ọkàn tó sì lè mú ara àti ọkàn sínú ọ̀run àpáàdì. Kristi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọ̀run àpáàdì ń bẹ. Ọlọ́run sì ló lágbára láti mú ara àtọkàn àwọn ènìyàn sí ọ̀run àpáàdì. Eléyìí gbọ́dọ̀ yé wa torí ẹ̀kọ́ tá à ń kọ́ lónìí ni ǹjẹ́ ọ̀run àpáàdì ń bẹ bí? À ń wò ó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì ti wo bí ẹsẹ̀ Bíbélì bíi 3 àbí 4 báyìí tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi ń kọ́ wa pé ọ̀run àpáàdì ń bẹ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ká tún wòwe Mátíù orí 18, Mátíù 18. Ká kíyèsí ohun tí ẹsẹ̀ 9 rẹ̀, wí. Mátíù 18 verse 9. Ẹgbọ́n ohun tó sọ. Ó ní bí ojú rẹ bá mú ọ kọsẹ̀, yọ jáde kí o sì sọnù. Ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ní ojú méjì kí a sì gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì. Níbí yìí Kristi fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ó ní ó dára fún wa láti lọ sí inú ìyè ní olójú kan ju kí a gbé wa sọ sínú iná ọ̀run àpáàdì ní ìgbà tí gbogbo ẹ̀yà ara wa ké tí a kò sì fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run. So níbí yìí Kristi fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ibi ìyè ó ń bẹ. Ó ló dára kí a lọ síbi ìyè pẹ̀lú ọwọ́ tàbí ojú kan ju kí gbogbo ẹ̀yà ara wa kó lọ sí iná ọ̀run àpáàdì. So ibi ìyè ń bẹ, ibi iná ọ̀run àpáàdì ń bẹ gẹ́gẹ́ bí àwọn àlàyé èyí tí Kristi sọ fún wa. Mo fẹ́ ká tún kà á lẹ́ẹ̀kan sí. Ó ní bí ojú rẹ bá mú ọ kọsẹ̀, yóò yọ ọ́ jáde kí o sì sọnù. Ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ní ojú méjì kí a sì gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì. So níbí yìí nínú ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 9, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìyè àìnípẹ̀kun ó ń bẹ, iná ọ̀run àpáàdì ń bẹ. Ó wá ní bí ojú wa bá mú wa kọsẹ̀, ó sàn kí a gé e kúrò, ó sì dára kí a lọ sí ìyè àìnípẹ̀kun ní olójú kan ju kí ẹ̀yà ara wa ó pé kí a sì sọ wá sínú iná ọ̀run àpáàdì. À ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì. Tá a bá dẹ̀ wo gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tí a wò, à ń fi wé iná ọ̀run àpáàdì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ká tún wo tí Kristi tún sọ fún wa ní Matthew 23 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15 nípa ọ̀run àpáàdì. Matthew 23 verse 15 kí ni Bíbélì kọ́ wa? Matthew 23 verse 15. Ó ní ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin yí òkun àti ilẹ̀ ká láti sọ ènìyàn kan di aláwọ̀ṣe. Nígbà tí ó bá sì ti di bẹ́ẹ̀ tán, ẹ̀yin sọ di ọmọ ọ̀run àpáàdì ní ìgbà méjì ju ara yín lọ. So níbí yìí Kristi ń bá àwọn akọ̀wé àtàwọn Farisí sọ̀rọ̀. Ó ń pè wọ́n ní alágàbàgebè. Ó sì fi ẹsẹ̀ múlẹ̀ pé wọ́n lọ káàkiri láti lọ máa wàásù nípa ìsìn tí a pè ní ìsìn àwọn Júù. Wọ́n sì lọ káàkiri láti lọ sọ àwọn èèyàn di aláwọ̀ṣe Júù
ṣùgbọ́n nínú bí bá wọn sọ̀rọ̀ wọ́n tún wá ń fi òfin lọ́ wọn nínú òfin wọ́n wá ń sọ wọ́n di ọmọ ìjọba àwọn àpáàdì. Ìyẹn túmọ̀ sí pé àwọn kan wà nípa ìlànà ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àti nípa ìṣe tí wọ́n ń ṣe, wọ́n ń pèsè wọn sílẹ̀ fún ọ̀run àpáàdì. So ọ̀run àpáàdì ń bẹ gẹ́gẹ́ bí àlàyé tí Kristi ti gbé kalẹ̀ fún wa. Ẹ ká tún wá wo Matthew 23 yẹn náà verse 33 kí ni Bíbélì sọ. Matthew 23 verse 33 kí ni Bíbélì sọ. Ó ní ẹ̀yin ejò, ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin sì ti ṣe yọ̀ nínú ẹ̀bi ọ̀run àpáàdì, ẹ̀yin ṣe ti yọ̀ nínú ẹ̀bi ọ̀run àpáàdì. So níbí yìí Jésù Kristi ó tún gbé àlàyé kalẹ̀, ó sì sọ pé kí ló dé tẹ́ ẹ fi fẹ́ yọ̀. So níbí yìí nígbà tá a kíyèsí ìwé Matthew 23 verse 33, Kristi ń bá àwọn Júù wí, ó ní èyí ti ṣe tẹ́ ò fẹ́ yọ̀ nínú ẹ̀bi ọ̀run àpáàdì. Bí ènìyàn bá wà nínú àgbékalẹ̀ tàbí ẹ̀kọ́ tí kìí ṣe ẹ̀kọ́ Kristi, kò fẹ́ yọ̀ kúrò nínú ọ̀run àpáàdì. So níbí Bíbélì fi ẹsẹ̀ múlẹ̀ nípa ẹ̀kọ́ tí Kristi ń kọ́ pé ọ̀run àpáàdì ń bẹ. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Mo fẹ́ ká tún wá wo ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 5 kí ni Bíbélì kọ́ wa. À ń sọ̀rọ̀ Lúùkù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 kí ni Bíbélì kọ́ wa. Luke chapter 12 verse 5. Ó ní ṣùgbọ́n èmi sọ ẹni tí ẹ̀yin yóò bẹ̀rù fún yín, ẹ bẹ̀rù ẹni tó lágbára lẹ́yìn tí ó bá pani tán láti wọ́ni lọ sínú ọ̀run àpáàdì. Lóòótọ́ ni mo wí fún yín, òun ni kí ẹ bẹ̀rù. So ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 5, Kristi ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́, ó sì ń kọ́ wọn nípa Ọlọ́run tó yẹ kí wọ́n bẹ̀rù. Níbí yìí ó jẹ́ kí wọ́n mọ̀ pé Ọlọ́run nìkan ni wọ́n tó bẹ̀rù, nítorí pé òun nìkan ló lágbára láti sọni sínú ọ̀run àpáàdì nípa iṣẹ́ ọwọ́ èèyàn tí ènìyàn bá ṣe. So pẹ̀lú gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tá a ti fi hàn wá, ó fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé ọ̀run àpáàdì ń bẹ. A dẹ̀ fi wé iná ọ̀run àpáàdì ó bẹ. So hell is real. Gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ Bíbélì àti ẹ̀kọ́ tí Kristi ti kọ́ wa, ó fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé ọ̀run àpáàdì nínú Bíbélì a fi wé iná ọ̀run àpáàdì àló ń bẹ. Is real. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀kọ́ tí Kristi sì kọ́ wa nìyí, torí gbogbo ẹsẹ̀ Bíbélì tá a fi hàn wá yìí, ẹ̀kọ́ tí Kristi kọ́ wa ni pé ọ̀run àpáàdì ń bẹ. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ gbé àlàyé rẹ̀ kalẹ̀ ni pé kí ni àpèjúwe ọ̀run àpáàdì? Báwo ni Bíbélì ṣe àpèjúwe rẹ̀? Báwo la ṣe ṣàpèjúwe? Àwọn olóyìnbó sọ pé description. Báwo ni a ṣe ṣàpèjúwe ọ̀run àpáàdì? Àpèjúwe àkọ́kọ́ òun ni a pè ní ibi ìjìyà, place of punishment. Ibi ìjìyà, place of punishment. Ẹ ká ìwé Matthew orí 25, 25, Matthew 25 verse 46. Matthew 25 verse 46 kí ni Bíbélì sọ. Ó ní àwọn wọ̀nyí ni yóò sì kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun, ṣùgbọ́n àwọn olóòótọ́ sí ìyè àìnípẹ̀kun. So níbí yìí a pè ọ̀run àpáàdì níbi ìyà àìnípẹ̀kun. Tẹ́ bá kíyèsí Matthew 25 verse 46 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ wo àlàyé tí Kristi gbé kalẹ̀ ní Matthew 25, ó sọ̀rọ̀ nípa fún mi lóúnjẹ, wá bẹ̀ mí wò, mo ṣàìsàn, bójútó mi, mo wà ní túbú, bẹ̀ mí wò. Àlàyé tí Kristi ń ṣe nìyí. Nígbà tá wá dé verse 46, ó wá sọ pé ó ní
ó ní àwọn wọ̀nyí ni yóò kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun. Ìyẹn túmọ̀ sí pé ìyà àìlópin àti wípé ibi ìyà tí òpin kò sí. Nítorí ilé ológo tàbí ibi ìsinmi tàbí tá a bá kúrò nínú ara yìí, ibi tá à ń lọ ó pín sí ọ̀nà méjì. Ibi ológo, ibi ìyè tí kò ní pẹ̀kun àti ibi ìyà tí kò ní pẹ̀kun. So a sọ fún wa pé ọ̀run àpáàdì ó jẹ́ ibi ìyà tí kò ní pẹ̀kun. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Ẹsẹ̀ mélòó ló fẹsẹ̀ wá múlẹ̀ bẹ́ẹ̀? Matthew 25 verse 46, ìwé Matthew orí 25 pàtàkì ẹsẹ̀ 56 ló fẹsẹ̀ wá múlẹ̀ bẹ́ẹ̀. Matthew 25 verse 46 pé nígbà tí ìwàláàyè ènìyàn téèyàn bá ṣe ohun tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, ibi tó ń kọjá lọ òun ni ibi ìyà àìnípẹ̀kun. Ohun tí Bíbélì sọ nìyí. Ẹ̀yin ènìyàn wa ní tájọ ń kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀. Iṣẹ́ ọwọ́ rẹ, ǹjẹ́ ó lè mú ọ débi ìyè tí kò ní pẹ̀kun? À ń gbé àlàyé kalẹ̀ pé ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí? Is hell real? Ìyẹn tá à ń gbéyẹ̀wò nìyí. A sì jẹ́ kí a mọ̀ pé iṣẹ́ ọwọ́ wa tí ò bá dúró ní ìbámu ìfi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìyìnrere Kristi àti ọ̀rọ̀ Olúwa wa, a sọ fún wa pé ibi ìyà àìnípẹ̀kun láti pèsè sílẹ̀ fún àwọn tí kò mọ Ọlọ́run àtàwọn tí kò gba ìyìnrere Jésù Kristi. So àlàyé àkọ́kọ́, àpèjúwe àkọ́kọ́ tí a fi wé ọ̀run àpáàdì nìyí pé ó jẹ́ ibi ìyà àìnípẹ̀kun. Ohun tí Bíbélì sọ ni. Ẹ ká wo èkejì, a pè ní ibi ìdánilẹ́bi. Àwọn olóyìnbá sọ pé a place of condemnation. Ibi ìdánilẹ́bi la pè àpèjúwe tá a fi pè ọ̀run àpáàdì, ó ní ibi ìdánilẹ́bi. Ẹsẹ̀ Bíbélì ló fi ẹsẹ̀ wa múlẹ̀. Tá a bá wo Jòhánù orí 5, John chapter 5, tá a bá wò ó, tá a bá kíyèsí ẹsẹ̀ 29, John 5:29, ó fi ẹsẹ̀ múlẹ̀ pé ọ̀run àpáàdì jẹ́ ibi téèyàn ti ń gba ìdálẹ́bi. Kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ẹ̀kọ́ nígbà tá à ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ó ní wọ́n ó sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Ìdálẹ́bi tàbí ìdájọ́ la pè ibi tí a ń pè ní ọ̀run àpáàdì. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀run àpáàdì. A sì ti fi gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tó kọ́ wa lẹ́kọ̀ọ́, a ti kà á sí wa létí nínú ètò yìí. Àwa ń sọ pé kí ni àfiwé tí Bíbélì fi ọ̀run àpáàdì wé? Àkọ́kọ́ a sọ pé a pè ní ibi ìjìyà àìnípẹ̀kun. Èkejì, a sì sọ pé àjíǹde ìdájọ́. Ìdájọ́ yìí túmọ̀ sí pé àjíǹde ẹni àwọn tá ó dá lẹ́bi. Àjíǹde ìdájọ́ yìí ó fẹsẹ̀ múlẹ̀ pé ibi ìdálẹ́bi ni. Ibi tá à ń pè ní ọ̀run àpáàdì, ibi ìdálẹ́bi là ń pè é. Ìkẹta, a pè ní ibi tí àwọn olóyìnbá sọ pé place of destruction, ibi tí a ti ń panirun. Ìpanirun yìí aláìlópin ni, á wà bẹ́ẹ̀ títí láéláé. Kí ni Bíbélì kọ́ wa? Mátíù orí 7 ní pàtàkì sí ẹsẹ̀ 13 sí 14. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa? Mátíù orí 7 pàtàkì ẹsẹ̀ 13 sí 14. Kí ni Bíbélì sọ? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ o. Ó ní ẹ bá ọ̀nà ìhà wọlé, gbòòrò ní ẹnu ọ̀nà náà, àti oníbùú ní ojú ọ̀nà náà tí ó lọ síbi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń bá ọ̀nà ibẹ̀ wọlé. Ẹ̀wù 14 ẹsẹ̀ 14. Nítorí pé ìhà ní ẹnu ọ̀nà náà àti tóóró ní ojú ọ̀nà náà
tó lọ síbi ìyè, díẹ̀ ni àwọn ẹni tí ó rí. Ẹsẹ̀ Bíbélì yìí sọ fún wa pé òpin ọ̀nà ìjọba ọ̀run àpáàdì níbi tó pin rẹ̀ parí sí ó ní ìdálẹ́bi tàbí ìparun. A pè ní ibi ìparun, ibi tí ìparun ọ̀run àpáàdì ò látúnṣe, ibi tá a pè nìyí gẹ́gẹ́ bí ìwé Matthew orí ìkeje nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 14, Matthew chapter 7 verse 13 and 14. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, a ó dánu dúró lórí ǹjẹ́ ọ̀run àpáàdì wà bí, is hell real? A ó mú apá kejì ẹ̀kọ́ ìwá ní ìgbà mìíràn tá a tún fèrè pàdé. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe, yóò fi ọ̀nà rẹ̀ hàn wá, yóò sì jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ lọ́kàn wa. Tẹ́ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè, kí ìbéèrè tẹ́ bá ní, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.